èyí tún ga o, ọ̀pọ̀ ló ti fara pa yánnayànna nígbà tọ́pọ̀ dúkìá ṣègbé sínú ìjà ńlá kan tó bẹ́ sílẹ̀ láàrin ìlú Ifọ̀n àti ìlú Òbú nípínlẹ̀ Ọ̀ṣun. Gbọdọ̀rọ̀sọ tó ti ń wáyé láti ọjọ́ pípẹ́ láàrin ìlú Ifọ̀n àti ìlú Òbú nípínlẹ̀ Ọ̀ṣun lóye tún bẹ̀rẹ̀ padà báyìí o lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí, gẹ́gẹ́ bí Gbọdọ̀rọ̀sọ ọ̀hún ṣe tún gbéra sọ tí ọ̀pọ̀ èèyàn ti farapa, ọ̀pọ̀ dúkìá ló ti ṣègbé sínú ìjà ọ̀hún. Kò sẹ́ni tó ti mọ ohun tó tún ṣokùnfà ìjà náà báyìí o, ṣùgbọ́n ṣá ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè, ìyẹn Mallam Ọláwálé Rashidi, ló ti gbé àtẹ̀jáde kan síta o níbi tí gómìnà ti ń kìlọ̀ fún àwọn ìlú méjèèjì pé kí wọ́n lọ sọ agbẹjẹ́mọ́wọ́ o, kí wọ́n jẹ́ kó gun omi o, kí wọ́n sinmi ogun ní kíákíá. Ǹjẹ́ ìmọ̀ ìtàn arákùnrin kan tó jẹ́ aláàánú mẹ̀kúnnù, gbajúgbajà nínú kánáwó ká tún fowó sọmọ aráyé lóore, gbogbo ìgbà ló máa ń rò nínú ọkàn rẹ̀ báwo ni ayé yóò ṣe dẹrùn tígbà yóò ṣe gbẹdẹmukẹ fún gbogbo mùtúmùwà. Ọ̀jọ̀gbọ́n Abubakar Ọlárẹ̀wájú Suleiman lẹ́ni à ń wí. Lọ́dún 2024 tó kọjá nínú àwẹ̀ Ramadan, àwọn èèyàn tó lé ní 30,000 èèyàn ló nawọ́ àánú rẹ̀ sí nípa fífún wọn ní oúnjẹ àtàwọn èròjà mìíràn nítorí kí ayé ó lè tura kó sì dẹrùn fún gbogbo wọn. Lọ́dún 2025 tá a wà yìí, ó ti tún tẹ̀síwájú nínú iṣẹ́ àánú rẹ̀ láti mọ fún àwọn èèyàn ní ọrẹ. Agara kì í dọ́jọ́, agara kì í dọ́sù, agara ò ní dọ́ lọ́jọ́ gbogbo àti nígbà